Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi. Ẹ máa kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn tó ń wò mí láti ilé tó sì tún ń gbọ́ mi. Mo kí gbogbo wa o pé a kú àsìkò yìí. Orúkọ mi ni Ṣeun Jacob tí gbogbo ayé mọ̀ sí olùkọ́ bàbá Ọlọ́run ní sọmọ èèyàn kọ́. Lẹ́ẹ̀kan sí kọ́rọ̀ mi má bàa dàbí ewúrẹ́ tó wọlé tí ò kágbò táwọn bàbá mi sọ̀tàn rẹ̀ fún mi kó dẹran àmúso, kí ó má bàa dé ọ̀rọ̀ àgùntàn tán ló wọlé tí ò kágbò tán ni wọ́n fi bọ̀ṣà lọ́jọ́ kan lọ́jọ́ sí. Kọ́rọ̀ mi má bàa rí bẹ́ẹ̀. Mojúbà ẹ̀yin àgbààgbà ẹ̀yin aṣáájú nínú sọ̀rọ̀sọ̀rọ̀ wípé ṣé o ẹ kú ìgbà gbogbo. Ihun tí mo tún fẹ́ kí wa lé lórí kò ju ti ayẹyẹ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún òmìnira tí orílẹ̀-èdè Nàìjíríà ti wà 150 tá à ń ṣe. Ẹ mọ̀ pé àsìkò rẹ̀ náà la wà yìí. Mo kí wa wípé tó Elédùmarè ọba yóò ràn wá lọ́wọ́, yóò sì mọ̀ mú orílẹ̀-èdè tẹ̀síwájú. Bó tiẹ̀ jẹ́ wípé ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè lọ́wọ́ ara wọn wípé kí là ń dunnú sí, kí là ń ṣàjọyọ̀ gan, kí ni ìdùnnú wa gan pé à ń ṣe 150 ayẹyẹ òmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà. Báwọn èèyàn ṣe ń béèrè yìí èmi ò ní ìdáhùn o, ṣùgbọ́n èmi náà wà kí n tó wọnú agbami ètò lọ, èmi gan tún rọra gbé béèrè kan kalẹ̀ síwájú wa. Mo rí béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín, mo rí nínú àpilẹ̀kọ ọ̀rọ̀ tí ààrẹ wa lórílẹ̀‐èdè yìí ìyẹn ọ̀gágun Muhammadu Buhari tí wọ́n kà sí wa létí lọ́jọ́ àyájọ́ àjọyọ̀ òmìnira náà. Ààrẹ sọ kínní kan nínú àpilẹ̀kọ wọn náà. Wọ́n ní wípé ó lé ní 8,000 ìyẹn 8,000 àwọn ọmọ ogun afẹ̀míṣòfò, àwọn ọmọ ogun mùjẹ̀mùjẹ̀ Boko Haram tí wọ́n fínúfíndọ̀ sọ pé àwọn ò ṣe ẹgbẹ́ náà mọ́, páwọn ò pààyàn mọ́. Ìbéèrè tí mo fẹ́ bi ẹ̀yin ará ilé tó ń wò mí ni wípé ẹ dákun, gbogbo àwọn 8,000 tá rẹ̀ sọ wípé wọ́n fínúfíndọ̀ sọ wípé àwọn ò jagun mọ́, àwọn ò pààyàn mọ́. Ẹ dákun, mo bi yín ẹ̀yin ará ilé, níbo ni wọ́n wà? Gbogbo àwọn 8,000 náà níbo ni wọ́n wà? Èkejì ni wípé ààrẹ sọ nínú àpilẹ̀kọ wọn wípé kò tíì sí ààrẹ kan láti ọdún 1999 tá a ti ń ṣe ìjọba àwarawa wípé tó tí ì ṣe ju àwọn lọ. Wọ́n nípa àwọn làwọn ṣiṣẹ́ jù. Ẹ má yẹ ká gbàgbé nínú tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ààrẹ tó ti ṣe ṣáájú ààrẹ Muhammadu Buhari, ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú, wọ́n ṣọdún 8. ààrẹ Musa olóògbé Musa Yar'Adua, kó tó di pé wá kan ààrẹ àná Goodluck Ebele Jonathan. Ààrẹ Buhari ti wá sọ ọ́ ní gbangba, wọ́n ní pé àwọn làwọn ṣiṣẹ́ jù. Kò sí ẹ gbọ́ bó o lórí lọ́dọ̀ yín ẹ̀yin èèyàn mi, èmi náà bí yín o, ẹ gbọ́ ta ló ṣiṣẹ́ jù? Ṣé ọdún 6 péré tí ààrẹ Muhammadu Buhari tí wọ́n ti lò yìí, ẹ gbọ́ ṣé lọ́dọ̀ tí yín ṣé wọ́n ṣiṣẹ́ ju àwọn ààrẹ tó ti lọ níwájú wọn lọ? Ẹ ṣe lónìí ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé ó ti ń jà raburabu nílẹ̀ láti bí ọ̀sẹ̀ tó kọjá. Àwọn ìṣẹ̀lẹ̀ míì sì ti ṣẹlẹ̀ tó lé lórí tí mo wò wípé ó yẹ ká jọjọ wá fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ wo ni mò ń sọ̀rọ̀ nípa? Òun ni ti àwọn lórí ọ̀rọ̀ àwọn ọmọ afẹ̀míṣòfò náà ni àwọn ẹgbẹ́ mùjẹ̀mùjẹ̀ Boko Haram. A ti ẹ̀ gbọ́ ìròyìn gbé wípé ó lé 400 àwọn tó ń ṣègbè fún Boko Haram. Àwọn tó ń ṣègbè fún Boko Haram tí wọ́n ń fún wọn lówó láti máa ṣiṣẹ́ bí. Wọ́n ní Garba Shehu ló sọ̀rọ̀ yẹn, ìyẹn olùrànlọ́wọ́ ààrẹ àgbà lórí ètò ìròyìn Garba Shehu, Malam Garba Shehu, àwọn ló sọ wípé
irinwó èèyàn ìyẹn 400 sponsors àwọn agbátẹrù tó ń ṣe ìgbèlẹ́yìn àwọn Boko Haram wọ́n ní òun lọ́wọ́ àwọn ti tẹ̀ làwọn ti rí mú láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti jáde lóṣù kẹta òun làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ti ń wò pé àwọn èèyàn irinwó tí ẹ sọ pé ẹ rí mú yìí àwọn èèyàn ti wá ń wò wípé ó yẹ kẹ́tì ẹ̀ lè dárúkọ wọn kẹ́ fojú wọn hàn fún àwọn aráàlú pé tó àwọn irinwó èèyàn tá a sọ ní ìyẹn 400 people tẹ́ ló ń ṣagbátẹrù fún ọmọ ogun Boko Haram pé àwọn rèé o kẹ́ fojú wọn ìgbà tí wọn wá rí agbẹjọ́rò àgbà kan lórílẹ̀‐èdè yìí tó gbajúgbajà dáadáa ní tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ẹjọ́ ìyẹn Fálànà bàbá Fálànà Fẹ́mi Fálànà àwọn ló sọ wípé ó yìí wípé kán dárúkọ àwọn irinwó tó ń ṣagbátẹrù àwọn ọmọ ogun Boko Haram yìí síta wọ́n sọ ṣùgbọ́n nígbà tí olùrànlọ́wọ́ ààrẹ lórí ètò ìròyìn náà ìyẹn ọ̀gá Fẹ́mi Adésínà àwọn sọ wípé kò sí nǹkan tí àwọn fẹ́ fi dídá orúkọ wọn ṣe wípé kò dẹ̀ sí nǹkan táwọn fẹ́ fi ṣe láti dójú ti àwọn èèyàn yẹn wípé kò ní í ṣe wípé ohun tíjọba Muhammadu Buhari fẹ́ ṣe ni pé láti fi àwọn èèyàn yìí jófin ọ̀rọ̀ yìí mo ṣe wá sọ òun ló wá mú káwọn èèyàn wá máa wò pé àwọn ọmọ ogun Boko Haram yìí tẹ́yìn sọ wípé ní dárúkọ wọn síta yìí wípé kí wá ló dé ẹ̀yin tó jẹ́ wípé olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho kò ṣe nǹkan kan kì í ṣọ̀daràn kò pààyàn kankan ẹ̀dẹ̀ déédéé rán àwọn ẹ̀ṣọ́ ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kán lọ dìgbòjà lu ilé ẹ̀ wọ́n pààyàn nílé rẹ̀ wọ́n ṣe àwọn èèyàn ló ṣe wọ́n bà dúkìá jẹ́ rẹpẹtẹ nílé ẹni tó jẹ́ pé ajìjàgbara lásán ni tó kàn ń pè fún wípé ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ẹgbẹ́ irú ẹni yẹn ẹ ti sáré kéde ẹ̀ wípé ó di wíwá kiri tó fi di wípé orílẹ̀-èdè Benin nígbà tó fẹ́ lọ sí orílẹ̀-èdè Germany lẹ ti rí mú irú agbára àwọn èèyàn ló ti wọ́n sọ pé irú agbára tẹ́ ẹ lò lórí irú olóyè Sunday Igboho kí ló dé tó wá jẹ́ pé àwọn Boko Haram tó jẹ́ pé àkọsílẹ̀ tá a rí gbà lọ́wọ́lọ́wọ́ jẹ́ kó yé wa wípé more than 350 souls ni àwọn ẹgbẹ́ Boko Haram orílẹ̀-èdè yìí ti fẹ̀mí wọn ṣòfò tán jọmọ orílẹ̀-èdè yìí wọ́n ti fi ẹ̀mí wọn ṣòfò pátápátá ní apá òkè ọya lọ́hùn níbi tán ti ń ṣiṣẹ́ burúkú ọwọ́ wọn àwọn yìí lẹ́wà sọ wípé ẹ fẹ́ dárúkọ wọn ẹ fẹ́ fojú wọn hàn síta ṣùgbọ́n àwọn olóyè Sunday Igboho tó jẹ́ àjìgbara lásán Nnamdi Kanu àwọn yẹn ni ẹ lè forúkọ wọn lẹ lè kéde tí má ti rántí ẹgbẹ́ àwọn àjìjàgbara ọmọ ilẹ̀ Ìgbò IPOB ìjọba ti kéde wọn gẹ́gẹ́ bí àwọn jàǹdùkú terrorist lọ́dún mélòó kan sẹ́yìn ìbéèrè mi wá ni wípé èèyàn mélòó ni àwọn IPOB ọmọ ogun àjìjàgbara IPOB èèyàn mélòó náà pa tó jọ ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ti kéde wọn gẹ́gẹ́ bí jàǹdùkú afẹ̀míṣòfò lórílẹ̀-èdè yìí ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nígbà tí wọ́n ń ṣe tí àwọn àjọ àgbáyé tí àwọn olórí pàdé ní ilẹ̀ Amẹ́ríkà láti ṣèpàdé ọ̀gá olùdámọ̀ràn àgbà lórí ètò ìròyìn fún ààrẹ Muhammadu Buhari ẹ̀yẹn Garba Shehu Malam Garba Shehu wọ́n sọ èmi gan ka ìròyìn yẹn ní tí wọ́n sì sọ ni wípé bí àwọn ajìjàgbara Yorùbá tí wọ́n bá yé dòwò pọ̀ pẹ̀lú àwọn ọmọ IPOB pé kán yẹra fún wọn aláwọn ó kéde àwọn ajìjàgbara Yorùbá gẹ́gẹ́ bí jàǹdùkú ẹ̀yin náà wò àwọn tó jẹ́ pé ìfẹ̀hónú hàn nìkan ni wọ́n ń ṣe wọn yà ké wọn yà dá wọn yọ bẹ́ẹ̀
ẹlẹ́ẹ̀kéde wọn gẹ́gẹ́ bí àwọn jàǹdùkú terrorist. Báwo ló ṣe jọra wọn? Àwọn tó sì ti ń fẹ̀mí èèyàn ṣòfò lórílẹ̀‐èdè yìí, tí wọ́n ti ń fi ẹ̀mí èèyàn ṣòfò lórílẹ̀‐èdè yìí, tí wọ́n ti gba ẹ̀mí tó lé ní 350,000 gẹ́gẹ́ bí àjọ kan ṣe fi síta títí dòní, ẹ ò tí ì kéde wọn. Àwọn tán tún ṣagbátẹrù tẹ́ ẹ sọ pọ́wọ́ yín ti tẹ̀ pẹ́ ẹ ti rí, tán tún jẹ́ 400 ìyẹn irinwó ní èdè Yorùbá, ní òǹkàyé èdè Yorùbá, ẹ sọ wípé ẹ ní dárúkọ wọn. Àwọn orúkọ náà lẹ́ ń wò ojú àwòrán yín yìí, ẹ wò wọn, 45 òun làwọn orúkọ yẹn, ẹ̀yin náà wò wọn. Orúkọ tá a rí gbà nìyẹn o, nínú irinwó iye orúkọ tá a rí gbà ní, ẹ̀yin náà wò wọn. Gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ, ọ̀jọ̀gbọ́n onímọ̀ nípa ìtàn Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àgbàlagbà ọ̀jọ̀gbọ́n ni wọ́n. Lásìkò tí wọ́n ń ṣe ìwọ́de 1 million èèyàn lórílẹ̀‐èdè Amẹ́ríkà láti béèrè fún ìdásílẹ̀ orílẹ̀‐èdè Yorùbá àti ti IPOB, òun ni ọ̀jọ̀gbọ́n náà ti fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé ìjọba orílẹ̀‐èdè yìí àwọn gangan ló wà lẹ́yìn orò àwọn Boko Haram tó fi ń dún. Ìyẹn ni wípé ìjọba orílẹ̀‐èdè yìí ló ń ṣàtìlẹ́yìn fáwọn tí ìjọba orílẹ̀‐èdè yìí fi èdè Gẹ̀ẹ́sì pọ́nlé tán ń pè ní terrorist, unknown government, èdè tán ń lò nìyẹn, unknown government. Àwọn ni ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè sọ wípé wọ́n ń ṣe agbátẹrù wọn, páwọn ló ń kówó fún wọn, àwọn gan-an ló wà lẹ́yìn wọn tó ló wọn fi ń ké. Yorùbá sì sọ pé ó jọ gàtè kò jọ gàtè, wọ́n ló mọ̀ fẹsẹ̀ méjèèjì jọra wọn. Ẹ gbọ́, ṣé ọ̀rọ̀ yìí ṣé kò fẹ́ dàbí òótọ́ ṣá? Nígbà tẹ́ ẹ ráwọn tó ń ṣagbátẹrù, ẹ̀yin fúnra yín náà lẹ́kéde, kò sẹ́ni tó tọwọ́ bọ̀ yín lẹ́nu. Ìjọba àpapọ̀ látẹnu Malam Garba Shehu ló sọ wípé àwọn ti ráwọn irinwó èèyàn tó ń ṣàtìlẹ́yìn fáwọn Boko Haram, tẹ̀tún wá sọ pé ẹ̀ ní dárúkọ wọn, ẹ̀ ní fojú wọn hàn. Kí wá ló dé tí àwọn ìjọba wa lórílẹ̀‐èdè yìí tí wọ́n ń fi ojú àwọn aṣebi pamọ́? Ẹ wò ó, lórí ètò tòní ọ̀rọ̀ tèmi kò ní ju báyìí lọ, àmọ́ ẹ mọ́ gbàgbé ìbéèrè tí mo kọ́kọ́ bi yín wípé nínú àwọn ààrẹ tó ti jẹ sẹ́yìn látọdún 1999, ẹ gbọ́, ṣé ààrẹ Muhammadu Buhari ṣé àwọn ló ṣe dáadáa jù? Àwọn tó sọ wípé ọmọ ẹgbẹ́ Boko Haram tó lé ní 8,000 òun ni àwọn ni tí wọ́n sọ pé àwọn ò ṣẹgbẹ́ mọ́, òun ló wà lákàtà wọn. Ẹ gbọ́, níbo làwọn èèyàn wọ̀nyí wà? Ṣé kìí ṣe àwọn náà sọ pé àwọn ń ṣe àyípadà fún àwọn tún ayé wọn ṣe, tí wọ́n wá ń kó sínú ẹgbẹ́ ọmọ ogun sójà orílẹ̀-èdè yìí? Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi Ṣeun Jacob, tí àwọn ayé mọ̀ sí olùkọ́ bàbá Ọlọ́run ní sọmọ èèyàn kọ́. Títí di ìgbà mìíràn tí a ó tún pàdé lórí ètò, ẹ wò ó dàbọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.